ẹ kú dédé ìwòyí o. Èyí ni ìròyìn ìyálẹ̀ta tí ó dé sí etí wa nílé iṣẹ́ wa Òpómúléró Media Concept wípé pìtìpìtì àjàkú akátá kan ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta láàrin gbajúgbajà òṣèré tí gbogbo ènìyàn mọ̀ sí Ramoni Akínláwọ̀n àti àwọn ọ̀rẹ́ rẹ̀ níjà yìí ti ṣẹlẹ̀ o. Kí ló fa kókó ìjà yìí? Gbọ́nmi sí omi òtó ìṣẹ̀lẹ̀ nítorí wípé Ramoni ọmọ Akínláwọ̀n ló sọ wípé ọjọ́ kẹfà oṣù kẹfà òun ni ọjọ́ ìbí òun o. Àmọ́ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ pátápátá náà fárígá wípé kò mọ ọjọ́ ìbí rẹ̀. Èyí ló mú inú bí Ramoni tí ó sì wọnú ilé lọ tí ó lọ fà á jáde o. Jíjáde tí ó máa jáde tí ó máa tẹwọ́ bọ àpò ló bá fa ìwé ẹ̀rí ọjọ́ ìbí ẹ̀ ló fà á jáde. Bí àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe rí wípé ọjọ́ kẹfà oṣù kẹfà òun ni ọjọ́ ìbí ẹ̀, wọ́n dì mọ́, inú wọn dùn, wọ́n sì kí fún ọjọ́ ìbí ẹ̀ wípé happy birthday, wípé àṣèyí ṣàmọ́dún igba ọdún ọjọ́ kan ni o. Òun náà ló mú èmi Ọlájídé Joseph Òpómúléró comedy láti máa sọ fún yín pé happy birthday to you sir, wish you long life and prosperity, many happy return is son earth, igba ọdún kan o. Hip 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 hooray. Ẹ jọ̀wọ́ ìròyìn yìí kò ní ju báyìí lọ. Ẹ bá wa subscribe sí YouTube channel wa Òpómúléró Media TV. Kẹ́dẹ̀ bá wa lọ sí every other social media platform láti lọ follow wa at Òpómúléró comedy. Bó bá tún ṣe jẹ́ àjẹ́ kí ẹ mọ̀ ẹ ṣé o.